ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o, ogun ti wọlé ọmọ Yorùbá, ogun ti wọlé, ogun ti wọlé. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa share program yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé léyàn nílẹ̀ Yorùbá báyìí, ẹ máa bá wa share fídíò yìí sí wọn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ní àwọn èèyàn nílẹ̀ Haúsá, ẹ máa bá wa share fídíò yìí sí wọn, torí wípé nǹkan kan ti ṣẹlẹ̀ nísinsìnyí. Gúnmi tó bá dàbí ẹ wò. Tinubu ò lẹ́tọ̀ọ́ láti dárúkọ àwọn tó ń pààyàn tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Sheikh Gumi ló jáde léèní kódà kò tí wọ 5 minutes nígbà tí mo ṣe fídíò yìí. Gumi ní ìjọba Nàìjíríà, pàápàá jùlọ bàbá wa His Excellency Bọ́lá Ahmed Tinubu, Gumi ní wọn lẹ́tọ̀ọ́ láti dárúkọ àwọn organization tó ń sponsor bó ṣe ń pààyàn, bó ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kódà ó ní wọn lẹ́tọ̀ọ́ àti dárúkọ ọ̀rẹ́ òun, which is Mamu. I think it's Mamu. Ẹ máa gbé jẹ́ kí n ka headline yẹn fún yín. Newspaper ló gbé ṣẹ́rí. Newspaper yẹn ní ó ní Sheikh Gumi Fum says Tinubu government has no right to declare to call Mamu as afẹ̀mí èèyàn ṣòfò. Ṣẹ́rí kó tí ń gbogbo bọ̀. Mo sọ fún yín, mo ní àwọn wèrè yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Àwọn wèrè yìí gbogbo wọ́n so wọ́pọ̀ báyìí ni. Tó bá yá sí wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu fa wàhálà ní. Ẹ imagine ìlú tó lọ́ba tó níjòyè, kéèyàn kan dẹ̀ jáde kó ní ìjọba tó wà bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti dárúkọ àwọn tó ń fẹ̀mí èèyàn ṣòfò. Eléyìí sọ sí mi lẹ́nu, ó buyọ̀ sí. Iṣẹ́ àwọn ẹranko ta fẹ́ máa bá gbé lélẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ bá wa share fídíò, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àwọn ará bí ìmùjẹ̀mùjẹ ni wọ́n. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn ará bí afẹ̀mí èèyàn ṣòfò lásán ni wọ́n. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa kọ sí international communities ní comment section. Ẹ tètè máa bẹ̀rẹ̀ sí ní bá wa kọ síbẹ̀ wípé Sheikh Gumi, orúkọ àwọn 15 tí wọ́n dá yẹn, wọ́n dárúkọ èèyàn 9 pẹ̀lú organization 6 tó sponsor àwọn tó ń fẹ̀mí wa ṣòfò. Now mo fẹ́ ẹ jẹ́ kí n kà nǹkan tí olórí burúkú tó gbéra ní Gumi ó máa ṣe o. 10 years ago ẹ bèrè pé bo ni Gumi wà. Nígbà tí Buhari di president ni Gumi wọlé wá. Ṣèbí Saudi ó ní nǹkan tó ṣe nílùú kan tí wọ́n fi lé nígbà tó fẹ́ rán lẹ́wọ̀n, ó sá lọ sí Saudi ló gbà wá sí Nàìjíríà. Ọ̀rọ̀ ìtìdí bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n kà nǹkan tí olórí burúkú ìsọ. Ó ní ẹ máa gbọ́ o. Sheikh Gumi fumes and says Tinubu government has no right to declare Tuko Mamu a terrorist financier. Controversial Islamic cleric Sheikh Ahmed Gumi talk tough, saying President Bola Ahmed Tinubu government has no right to declare his ally, which means his friend Malam Tuko Mamu, a terrorist financier. Recall that the federal government recently released a list of 15 entities, including 9 individual and 6 bureau de change operators and firms
involved in terrorist financing. Details of the development were revealed by the Nigerian Financial Intelligence Unit in an email sent to our correspondent, to this news correspondent on Tuesday night, entitled Designation of Individual and Entities for March 18, 2024. Ṣé iná òun ni? Ṣé rí pé àwọn wèrè gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni? A sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá ti gbé Gúnmi ohun tó ń ṣẹlẹ̀ ìlú Ìgbò lè tàn. Ẹ gbọ́ ohun tí pásítọ̀ kan. Jagabantuli. Federal government, Jagaban. Ẹ lọ mú Gúnmi. Go and arrest Gumi. Jagabantuli. Go and arrest Gumi. Ẹ lọ mú Gumi. Go and arrest Gumi. Ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ. Tí a ò bá tí mú Gúnmi, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tí ẹ ò bá rán Gúnmi lẹ́wọ̀n kò ní jáwọ́ nídìí orí burúkú tó ń ṣe. Gbogbo àwọn tí ẹ dẹ̀ dárúkọ wọ̀nyí, àwa ọmọ Yorùbá à ń wò yìí, à ń wo àrà tẹ́ fẹ́ fi wọ́n dá. Torí a sọ fún yín láti bẹ̀rẹ̀ pé àwọn ará bíi ìran wọn ń ṣe ìran tó dáa, ìran jàǹdùkú ni wọ́n, ìran àfẹ̀míṣòfò ni wọ́n. Torí ẹ̀ mo fi àsìkò yìí gba gbogbo ẹ̀yin èèyàn wa ní àmọ̀ràn. Ẹ̀yin tẹ́ bá ní èèyàn nílẹ̀ Haúsá, ẹ tètè make arrangement láti kó wọn kúrò ńbẹ̀. Mo ń sọ fún yín ohun tó ń bọ̀ yìí, gbogbo èmi àti ìjọmọ̀ pé ẹranko làwọn arábí yìí, kò dẹ̀ sí ọwọ́ tí wọ́n lè gbé. Ṣé mọ̀ pé àwọn kan ṣì àwọn mìíràn àlà tí wọ́n náà wà ń bẹ̀ lọ́tọ̀, tí wọ́n náà wà ń bẹ̀, wọ́n ti sọ tẹ́lẹ̀. Wọ́n ní kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó fi ọ̀gá àwọn sílẹ̀, ọ̀gá wọn tí wọ́n mú Kùtù ẹ̀ or something like that, tí wọ́n mú tó ń torí ẹ̀ tó ń dúnkokò, tó ń dún mọ̀wúrú, tó ń dúnkokò on a daily basis. Ẹni tó jẹ́ wípé ó hàn sí gbogbo ayé póun ló ń kí àwọn Fúlàní darandaran láyà láti máa ṣe àwọn jàmbá tí wọ́n ń ṣe káàkiri. Nígbà tí wọ́n bá ṣe jàmbá, tó bá fẹ̀mí èèyàn ṣòfò, tó bá sọ oríṣiríṣi nǹkan, instead of ẹ̀yin gẹ́gẹ́ bí bọ́dì tó ń control wọn, kẹ́kọ̀ọ́ wọn tó ọ̀dà, ẹ̀ tún máa fún wọn lágbára sí. Ẹ imagine kí àwọn olórí burúkú yìí wọ́n pa àwọn about 180 something or so, or more than 200 gan, wọ́n pa wọ́n ní Plateau. Àwọn ará Plateau wá sọ̀rọ̀ sí pépà nígbà tí àwọn ẹranko jàtìjàtì tí wọ́n máa sọ̀rọ̀. Wọ́n ní ìdí táwọn èèyàn àwọn ṣe pa wọ́n ní pé torí pé àwọn ará Plateau pa màálù àwọn èèyàn àwọn. Ṣé ikú lórí burúkú ni wọ́n? Ẹ̀dẹ̀ wo on a daily basis ni wọ́n fi ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ìkan sì ṣẹlẹ̀ ní ṣé kí ló gbọ́ ìgbà iná Yewa. Ìkan sì ṣẹlẹ̀ ní Yewa tí mo sọ ní program tí mo ṣe lẹ́ẹ̀kan, títí baálẹ̀ tó lọ list ilẹ̀ fún Fúlàní kò gbówó lọ́wọ́ wọn, ó kọ́ nìkan sì máa lò ó pé táwọn ọmọ òun gbádẹ̀ ti fẹ́ dáko, tó bá ti padà wálé, tó bá ti lọ ṣàwó jọ, tó bá ti fẹ́ dáko òun máa gbà lọ́wọ́ wọn. Ó dàpọ̀ máa kọ́kọ́ fún ní nǹkan gbà tó wáyá àwọn fámìlì sọ pé wọn gbowó mọ́ pé because àwọn máa tó wá lólẹ̀. Ṣèbí ṣe ni Fúlàní yẹn gbé àdàlẹ́ ọmọ balẹ̀, ó fẹ́ bẹ́ orí ọmọ balẹ̀ jábọ̀ ni. Gògògógó lásán ló di orí yẹn mú, gbogbo ibẹ̀ gbogbo egungun ẹ̀yìn ó ti bẹ jábọ́. Kódà wọ́n pààkì orí yẹn débi pé wọ́n hàǹgì orí yẹn ni, orí yẹn ò sí lórí ọrùn wọn. À ń sọ fún yín pàwọn arábí kò kí ń ṣe pé bóyá wọ́n kàn dédé bá yín jà, wọ́n ní kọ̀ọ̀kan tó ń pè ní Fúlàní àjẹdà. À ń sọ fún ẹ̀yin bàbá wa, but ẹ̀ ń rí wa nírì ọmọdé, ẹ̀ ń rí wa nírì kí ni bọ̀bọ̀ yìí sọ yìí. Ẹjẹ́ adẹ́ka polówó ọjà tá a bá dé ká wá kọ́ntínú. La aula bi
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Wahala bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ Wahala bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Wahala bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Wahala bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ó dẹ̀ sì ẹ káàbọ̀ padà ó sì ń da báyìí torí wípé lóòótọ́ wọ́n ti yí wa ká ọ̀rẹ́dì ṣùgbọ́n wọn ì tí gbẹ̀mí wa báyìí nígbà tí àwa ọmọ yín tí a sán igungun tá sí gbogbo ẹ̀ tá sì wà láyé yìí a sì ní àǹfààní láti kọ ogun tó ń bọ̀ yìí láti dìfẹ́ǹdì ara wa inú mi dùn pé ojú bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ọba Adéyẹyè ọba ẹni ìtàn ọba Ọ̀nìrìṣà inú mi dùn pé gbogbo ìgbà ni ẹ fi ń gbìyànjú gbogbo agbára yín lórí kí àlàáfíà lè wà nílẹ̀ Yorùbá kábíyèsí mi ní parọ́ fún yín kò sí bàlàáfíà ṣe lè wà nílẹ̀ Yorùbá tábà tí kúrò lóko ẹrú torí pé tábà tí kúrò ní oko ẹrú tá wà yìí àwọn olórí burúkú yìí wọ́n á máa wá sórí ilẹ̀ wa wọ́n á dẹ̀ máa jẹ́ kó yé wa ń pèsè bíi the same Nàìjíríà ni wá ẹ lọ wo 1999 constitution ó fàyè gba everybody to move freely ẹ̀yin bàbá wa lóòótọ́ bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tó lágbára ẹ̀yin náà ẹ lo connection yín pẹ̀lú position tẹwà ẹ bá wa sọ fáwọn international communities ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá ẹ bá wa pariwo síta ẹ bá wa kọ sí comment section ẹ bá wa tag àwọn international communities ẹ bá wa tag United Nations ẹ tag UNPO eléyìí kì í ṣe pé wọ́n ní àwọn ojú ni Gumi ń jáde ó ń challenge president kò ṣẹlẹ̀ rí Sunday Igboho ò ṣe ìlàjì eléyìí o Sunday Igboho wọn ò ṣe ìlàjì eléyìí kí olórí burúkú kú Buhari kó tó ní kó lọ pa wọ́n mọ́lé Ọlọ́run ló yọ bàbá yẹn o Ọlọ́run ló yọ bàbá wa ṣe Sunday Igboho òun lèmi ṣe ń bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú Chief Sunday Igboho torí àsìkò tá a wà yìí ojú ogun nílẹ̀ Yorùbá wà òpònú èèyàn tàbí àrìndì èèyàn ló máa sọ pé òun fẹ́ máa bá tàbí kóun máa tako Chief Sunday Igboho lásìkò tá a wà yìí àsìkò tá a wà yìí a ní láti sowọ́pọ̀ kájọ ṣiṣẹ́ pọ̀ bí ọmọ ìyá ni kógun má bàa kó wa lọ ẹ lọ wo ṣégè mẹ́wàá tí àwọn Fúlàní tó ń fojú àwọn Haúsá rí wọ́n ti sọ gbogbo ilẹ̀ Haúsá wọ́n ti sọ gbogbo ọmọ Haúsá di ẹrú nílẹ̀ Haúsá gbogbo àwọn kẹrí tí wọ́n jẹ́ emir yẹn gbogbo wọn pátápátá kò sáwúsá nínú wọn gbogbo àwọn kẹrí tó jẹ́ gọ́vnọ̀ nílẹ̀ Haúsá gbogbo wọn from A to Z Fúlàní ni gbogbo wọn gbogbo àwọn kẹrí tí wọ́n wà ní àwọn key posts ẹrú ló máa ń fi àwọn Haúsá yẹn ṣe nílẹ̀ Haúsá nílẹ̀ bàbá wọn ṣó wá jẹ́ káwa náà la ojú wálẹ̀ kí irú ẹ̀ tó wá ṣẹlẹ̀ sáwa ọmọ Yorùbá àwa ọmọ aládé kí irú ẹ̀ má bàa jẹ́ ìpín wa kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ sí wa làwa ṣe ń tètè pariwo nísìnyí pé let's do what is right at the right time ẹ jẹ́ ká fi nǹkan tó ṣẹlẹ̀ ní 2021 fi ṣẹ̀dáàpù
ẹ̀kọ́ imagine tó bá jẹ́ pé bàbá wa ṣe Sunday Igboho òdìdé nígbà yẹn kí ilẹ̀ òpó ti máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí tẹ́bádẹ̀ ń wọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ̀ rí pé kò sí nǹkan méjì tí bàbá yìí pariwo bí kò ń ṣe pé bí gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe bí a ṣe máa bọ́ lóko ẹrú bí ìgbésí ayé wa ò ṣe ní máa bàjẹ́ bí ìgbésí ayé wa ò ṣe ní waste tó bá sọ pé yàn ń lówó láyé ìṣí Sunday Igboho ní ìyálà ìyá owó tó bá sọ pé yàn ní fọkànbalẹ̀ ìṣí Sunday Igboho ní fọkànbalẹ̀ kò sí nǹkan téèyàn wá láyé ìtí Ọlọ́run ṣe fún ṣe Sunday Igboho ìfẹ́ ló ní sí èmi àti ẹ tí èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí ìfẹ́ ló ní sí wa ẹ wo ẹ̀yin ìyá wa tẹ́ wà nílùú òyìnbó ẹ lè wálé ẹ lè ṣe bísínẹ́sì nílé ẹ lè invest gbogbo wa jọ mọ̀ wípé kọ́mọ Yorùbá ní $500 billion kò wúlò lóyìnbó torí àwọn yẹn ti túlù wọn ṣe already bó kówó owó yẹn sínú ẹkọ́nọ́mì wọn ó máa gbé síbẹ̀ ni torí wọn ò ní ever release owó yẹn fún ẹ̀yin cash tó máa kó bọ̀ Nàìjíríà àìmọye ẹ̀yin ìyá wa tẹ́fẹ́ wá invest sílé ok ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí bàbá wa Dr. Fatai Aborode tó trigger ṣe Sunday Igboho tí wọ́n fi yarí kanlẹ̀ pé ṣẹ́ ẹ̀yin ara bíi gan ó yá ẹ tiẹ̀ wá filẹ̀ bàbá wa sílẹ̀ ẹni ẹlẹ́ni tó lọ ṣiṣẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ n tó ṣẹlẹ̀ sí Dr. Aborode ni mo fẹ́ sọ fún yín bàbá wa Dr. Aborode wọ́n ti lọ ṣiṣẹ́ nílùú òyìnbó he has made millions of dollars tó bá sọ pé yàn make heavy money heavy cash wọ́n ti make ẹ̀ lóyìnbó wọ́n wá dá oko sílẹ̀ wọ́n rí ẹ̀ pig wọ́n ṣe poultry wọ́n dáko wọ́n ṣe gbogbo ẹ̀ more than 50 acres oko yẹn ní weight débi pé wọ́n gba thousands of people ni wọ́n employ lọ́yọ̀ state tó ṣiṣẹ́ ní fáàmù yẹn àwọn Fulani battalion wọ́n dẹ̀ da màálù lọ síbẹ̀ gbogbo àwọn security tó wà bẹ́ẹ̀ gan ààbọ̀ bóyá pa wọ́n ni bóyá bákan wọ́n dẹ̀ pa máa yẹn kí wọ́n tó pa máa yẹn lọ bá wọn pé ẹ sọ fún àwọn Fulani bóun ti rí sáì pé wọ́n ń da màálù wá sọ́dọ̀ bóun ti rí ìgbẹ̀wò tí gbogbo ẹ̀ pé kọ́ jọ kíníkan bàbá yẹn sọ pé ẹ tẹ́bá tí kó tọ́ba yẹn sọ after tó lọ sọ fún wọn tán wọ́n dẹ̀ gbéra máa yẹn lọ wọ́n dẹ̀ gbéra adẹ̀ gbọ́ pé wọ́n dẹ̀ mú máa yẹn pé wọ́n dẹ̀ pa àgbọ̀bẹ̀ àwọn Fulani dẹ̀ mú wọ́n dẹ̀ pa ẹ wo Mr. Gbenga náà máa yẹn ṣiṣẹ́ nílùú òyìnbó wọ́n dẹ̀ kówó jọ wọ́n dẹ̀ wá invest sí hotel and some other things àwọn Fulani kan náà yìí wọ́n dẹ̀ mú máa yìí náà wọ́n dẹ̀ pa ẹ sọ fún mi wọ́n mú gbogbo àwọn tí wọ́n jẹ́ ògo nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ mú wọn pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ẹwọ ẹnujọ́ mẹ́ta yìí náà tó mú ọba aládé ọba tí ò ń ṣe fìlà yìí ló wà lórí ẹ̀ orí adé wọ́n dẹ̀ mú orí adé wọ́n dẹ̀ fi ìbọn já gbogbo fún orí adé wọ́n pa orí adé sílẹ̀ bí ìgbà tí yàn bá pa ẹtù bí ìgbà tó bá mú AK-47 tó bá fi spray ẹ ṣáà mọ ọbí òkété ṣe máa ń kéré kọ́ wá mú bọ́ọ̀mù kó ọ̀yìn fún ṣẹ́ mọ̀ kó máa tú káàdì ọba yẹn fẹ́ fàyà tán mo wá ń sọ pé èèwọ̀ agbọ́dọ̀ abomination gbogbo nǹkan yìí nígbà tó ṣẹlẹ̀ àwa expect kó jẹ́ kí bàbá wa Ìbà Gani Adams kọ́ bínú tán kójú wọn máa tún wì àwa rí kí bàbá ṣe nǹkan ẹ wá ní ká máa sọ̀rọ̀ inú máa bí wà á ṣẹ̀ṣẹ̀ máa dárúkọ yín kí ló fà á títí táìmù ìfirí bẹ́ẹ̀ ni wípé wọ́n pa ọba aládé a ò rí kẹ́tẹ̀ tí ẹ̀ sọ kọ́kọ́ nípa ẹ̀ make any reaction n tó ń dùn wá nìyẹn bàbá ọmọ yín la jẹ́ bàbá máa ń bọ́ ọmọ sòótọ́ ọ̀rọ̀ ọmọ náà sì máa ń bá bàbá sòótọ́ ọ̀rọ̀
ẹwà kẹwù bàbá wa ò ní òrìṣà mọ bá ṣe máa mọ ta fojú máa yẹn rí mọ bá ṣe ń bá wọn fà lórí social media but ìgbà tí wọ́n ṣe nọ́mà lẹ́sẹ̀kẹsẹ̀ ajáde abẹ̀ wọn èmi ìsúbẹ̀ wọn Sunday Igboho ti bẹ̀ wọ́n a lot of people ti bẹ̀ wọ́n torí pé wọ́n ti ṣe nǹkan ta fẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa kò sí ẹni tó máa wá jà fún wa o bàbá wa Awólọ́wọ̀ ti sọ wọ́n ní tó bá yàtọ̀ bá ṣetán láti gbára wa lóko ẹrú àwa la máa jà fúnra wa àwọn Fúlàní ìdẹ́rìn ní sísítẹ́ẹ̀mù kọ̀ wọ́n mọ bó ṣe ń lo divide and rule ọmọ bó ṣe ń lo divide and conquer ó sì ń yà wọ́n lẹ́nu pé gbogbo àwa tí a sọ pé a fẹ́ gba Yorùbá nation yìí ó sì ń yà wọ́n lẹ́nu pé wọ́n ò rí wa dàrú ọmọ pé káwọn bá pé wá wọn ò ní pé lọ so wọn àkọ́kọ́ wọn máa pín wa sí wẹ́lẹ́wẹ́lẹ́ débi pé tó bá ń bá Táyé jà Kẹ́hìndé ò ní lè dà sí tó bá ń bá Kẹ́hìndé jà Táyé ò ní lè dà sí divide and rule làwọn Fúlàní fi máa ń jà abẹ́ gbogbo ẹ̀yin bàbá wa nítorí Ọlọ́run ṣèbẹ́yìn náà rí handwriting Gúnmi rí handwriting Gúnmi rí handwriting Gúnmi bàbá Bọ́lá Ahmed Tinubu pariwo síta wọ́n ní bí àwọn èèyàn Gúnmi ṣe ń pawápò tẹ́ àwọn lọ́rùn wọ́n dẹ̀ dárúkọ gbogbo àwọn tó sponsor wọn pẹ̀lú àwọn company tó ń gbé owó lẹ̀ pé ẹgbàá ẹ lọ́ máa da ìlú ẹgbàá ẹ lọ́ máa pa àwọn Yorùbá ẹgbàá ẹ lọ́ máa pa àwọn Yorùbá rẹ́ torí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu jọmọ Yorùbá Buhari náà mọ̀ wọ́n náà bọ̀ Buhari ò dárúkọ wọn tó fi lo ATS ẹ̀ pé ń tọ́ pèlè jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ ló ń lára bàbá Bọ́lá Ahmed Tinubu náà nígbà tí yàn bá jẹ president tí wọ́n bá gbà kó dáàbò bo àwọn tí ó jẹ president lé lórí kí ni kókó pé ó jẹ president ìyẹn làwa ṣe ń sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu wípé ó máa ń gbogbo àwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáláyé tó bá lè jẹ last president of Nigeria kọ́ pín ìlú yẹn best thing nìyẹn kí yóò bá gba báyìí kí Ìgbò gba báyìí kí Haúsá gba báyìí ká má pàdé mọ́ we can still have international relationship gẹ́gẹ́ bí Nàìjíríà ti Benin wọ́n súnmọ́ra wọn gan náà ẹsẹ̀ la máa fi cross ìwọ Benin nílẹ̀ Haúsá náà ẹsẹ̀ la máa cross ìwọ Niger ṣùgbọ́n tó bá wọ Benin o gbọ́dọ̀ tẹ̀lé òfin wọn tó bá dẹ̀ God bless Benin Republic tó bá lọ sí ìlú yẹn wà á mọ̀ pé their president is one of the best presidents of the world lọ́wọ́lọ́wọ́ báyìí God bless President Patrice Talon that man is a wonderful man tó bá jẹ́ president Patrice Talon ní president wa ni ní gbọ́ kọ̀ọ̀kan tó ń jẹ́ pé wọ́n àwọn gbọ́ ò ní dánwò wọn ò ní tíráyè kí lẹ fi ṣe rí wọn ò ní tíráyè òun la fi ń sọ fún yín pé bàbá gbogbo inú tó da tẹ ní gbogbo ọpọlọ tẹ ní ẹ wá lò nílẹ̀ Yorùbá ó ṣe kókó ẹ wá lò nílẹ̀ Yorùbá. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ogun State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọsí ọ. ọbẹ̀ tá a jọ dìde aṣọ wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhìí àti dóde ẹnìkankan àdéhìí àti dóde ìjọba
kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dúró de ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa a nídìí àti dúró de ìjọba a dẹ̀ nídìí àti dúró de ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáàlì lóko sáàlì lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọ́n á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣe tó yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ àwa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àwọn sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ní oúnjẹ rúbà wá fún mo ti wá dé padà mo èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ wá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.